ọ̀rọ̀ Al-Waraky ọlọ́pàá mẹ́ta kì í ṣojú lásán mọ́ o àfẹ́ sì ti fẹ́ sí o àfẹ́lù ti fẹ́ lù o. Ọlọ́run ọba sọ pé àti palẹ̀ ayé rẹ́ ọwọ́ èmi Al-Waraky ọlọ́pàá mẹ́ta ló wà. Al-Waraky ọlọ́pàá mẹ́ta mo wá challenge ẹ mo fọwọ́ ta ẹ́ láyà báyìí pé sọ fún Ọlọ́run kó payé rẹ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹja sí abẹ̀yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa subscribe fún wa ẹ tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ sì máa bá wa share àwọn kan á máa béèrè lọ́wọ́ wa ní Òkodoro Yorùbá àwọn ò lágbára láti máa subscribe torí àkáǹtì yín mo wá fi àkókò yìí àti wákàtí ọ̀rọ̀ yìí sọ fún gbogbo wa pé sí subscribe sórí YouTube channel kò kì í ṣe pé owó o ẹ kò tẹ àmì subscribe yẹn ẹ kò tẹ bá ti tẹ̀ ẹ́ tán ẹ tẹ agogo tí ẹ rí lókè yìí tó dún gbàùn yẹn ẹ tẹ bá ti tẹ̀ ẹ́ tán òun ló máa jẹ́ kí ẹ mọ̀ bí a bá ṣe fi àwọn fọ́nrán lẹ̀ sórí ẹ̀rọ ayélujára ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. bí oṣù bíi mélòó kan a sọ̀rọ̀ nípa arákùnrin kan tá a pe orúkọ rẹ̀ ní Al-Waraky ọlọ́pàá mẹ́ta àáfàá tí ó wà ní ìlú Ṣakí tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní àkọ́kọ́ ó kọ́kọ́ sọ wípé òun ni igbákejì Ọlọ́run nígbà tí ó wá yá agbófinró kan jáde tó sọ pé òun ju ànábì Musa lọ tí àwa kìrìsìtẹ́nì ń pè ní Mósè ṣùgbọ́n lọ́wọ́ yìí àrà ọ̀tọ̀ ni eléyìí tí ó gbé jáde ó ní òun Al-Waraky ọlọ́pàá mẹ́ta ó nítorí ìtọ̀dọ̀ òun lọ́lọ́run ò ṣe lè payé rẹ́ nítorí pé Ọlọ́run sọ fún òun pé Al-Waraky tóun bá máa payé rẹ́ ìwọ ló máa jẹ́ kóun payé rẹ́ tóun bá tẹ́ni payé rẹ́ ìwọ ló ń jẹ́ kóun payé rẹ́ nítorí pé ìwọ tí o wà nínú ayé ló jẹ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ òun tóun ju gbogbo àwọn wòlíì gbogbo àwọn àfà àwọn ṣéwù ńláńlá tó wà nínú ayé yìí tí òun ju gbogbo wọn lọ. Ọlọ́run ọba sọ pé àti palẹ̀ ayé rẹ́ ọwọ́ èmi Al-Waraky ọlọ́pàá mẹ́ta ló wà. mo wá fi àkókò ìsọ fún gbogbo àwa mùsùlùmí àwa àfà àwa ṣéwù àwa násìrì Ọlọ́run pé a ti ń sọ fún wa bí oṣù bíi mélòó kan sẹ́yìn pé ọ̀rọ̀ Al-Waraky ọlọ́pàá mẹ́ta nílùú Ṣakí ó ní ìdí àmójútó mo sọ nínú fọ́nrán kan tí mo ṣe sẹ́yìn pé tí ẹ bá mọ ibi tí ẹ lè mú Al-Waraky ọlọ́pàá mẹ́ta lọ ẹ mú Al-Waraky ọlọ́pàá mẹ́ta ẹ mú wá sílùú Abẹ́òkúta ìyẹn wá sí tó bá ti ń bọ̀ láti Èkó ibì kan wà tí wọ́n ń pè ní àrò yẹn ní ọgbà ibi tí wọ́n ti ń wo àwọn tó ní àrùn ọpọlọ àwọn tó ṣe gángan ẹ jẹ́ ká pè tán àwọn tí wọ́n á lè pè ní wèrè ẹ jẹ́ ká mú wá torí pé ọ̀rọ̀ Al-Waraky ọlọ́pàá mẹ́ta yìí tó wà nílùú Ṣakí ọ̀rọ̀ yìí kò kì í ṣe ojú lásán mọ́ a lè pè ní wèrè a lè pè lóní gángan a lè pè lẹ́ni tí àfẹ́sí ti ta tí a mọ̀ sí bàbá tó ti fẹ́ lù torí kọ̀tọ̀kọ̀tọ̀ tó ń ṣe yìí kò fẹ́ lé ìyíwá tó àtẹ̀bẹ́ ẹ̀yin àáfàá ńláńlá nínú ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àáfàá ńláńlá ẹ̀yin ṣéwù ńláńlá nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé ìlú Ṣakí ni a gbọ́ tí a tẹ̀ ti mọ̀ yìí pé Al-Waraky ọlọ́pàá mẹ́ta wa àníkẹ́ ẹ̀ mú wá kẹ́ wá wò ó nítorí pé bẹ́ẹ̀ wá ń bá a lọ báyìí a máa jẹ́ kí àwọn ẹlẹ́sìn míì kí wọ́n máa wọ̀lọ̀ sí wa lára a máa jẹ́ kí àwọn tí wọ́n ń lóye ẹ̀sìn míì a máa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí wa wọ́n á níṣẹ́ ni tó máa gbẹ̀sìn rẹ̀ rèé ọ̀rọ̀ wo ni Al-Waraky sọ tó ṣe ìwàásù fún ẹni tó fẹ́ gba ẹ̀sìn mùsùlùmí tá a lè sọ pé òkè kó lọ gbà nítorí àtàrà ọ̀rọ̀ tí Al-Waraky sọ yìí ìwà wo ló wà lọ́wọ́ Al-Waraky ọlọ́pàá mẹ́ta tó lè fi ṣèwàásù fẹ́yàn yìí pé wá ṣe ẹ̀sìn mi jẹ́ kí n fojú ọ̀nà Ọlọ́run wọ̀n ẹ́ kò sí kàkà kírú eléyìí kó wà kọ̀tọ̀kọ̀tọ̀ rádaràda ohun tí ò tọ́ kéèyàn kó máa sọ láti inú ẹ̀sìn kan òun ló ń sọ ó ń sọ wípé torí ìtọ̀dọ̀ òun lọ́lọ́run ò ṣe payé rẹ́ òkè Al-Waraky ọlọ́pàá mẹ́ta mo wá challenge ẹ mo fọwọ́ ta ẹ́ láyà báyìí pé sọ fún Ọlọ́run kó payé rẹ́ sọ fún Ọlọ́run kó payé rẹ́ tó wá fẹ́ mọ̀ pé tòótọ́ Ọlọ́run ló ń rán ẹ̀ ń tòótọ́ sọ fún Ọlọ́run kó payé rẹ́ oníkọ̀tọ̀kọ̀tọ̀ ní ẹ́ àtẹ̀bí àwọn aláàfáà àbí àwọn mùsùlùmí ẹgbẹ́ yìí pé kọ́ wá mú ẹ wá sábẹ́kúta o
kọ́ mú ẹ wá sọ́gbà àrò ibi tí wọ́n ti ń wo wèrè nítorí pé gángan tó ń ṣe yìí ó máa jẹ́ kí àwọn kan tí ò tọ́ ó máa jẹ́ kí àwọn kan tí ò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí kọ́ máa wọ̀lọ̀ sí ẹlẹ́sìn mùsùlùmí lára. ẹ̀yin mùdírù, ẹ̀yin mùdírà, ẹ̀yin wòlíì, ẹ̀yin àáfà á pè yín ẹ ṣeṣẹ́ ọlọ́run lára Al-Waraky ọlọ́pàá mẹ́ta torí pé ọ̀rọ̀ Al-Waraky ọlọ́pàá mẹ́ta kì í ṣojú lásán mọ́ o. àfẹ́ sì ti fẹ́ sí o, àfẹ́lù ti fẹ́ lù o, tìta ti bò ó, bàbá ti bu ọpọlọ rẹ̀. ìdí àtútùmọ̀ nìyẹn tá a fi ń pè yín nítorí pé kẹ́yìn náà ṣiṣẹ́ iṣẹ́ ládàá. ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin àǹfà, ẹ̀yin násírì, ẹ̀yin ṣéwù ẹ ṣiṣẹ́ ládàá lára Al-Waraky ọlọ́pàá mẹ́ta tó wà nílùú Ṣakí. ọba ìlú Ṣakí a pè yín sọ̀rọ̀ Al-Waraky ọlọ́pàá mẹ́ta yìí. ṣé nǹkan tí Al-Waraky ọlọ́pàá mẹ́ta ń ṣe yìí ṣé kò ní jẹ́ kó máa sọ wípé gbogbo àwọn tó wà nílùú Ṣakí bákan náà ni wọ́n ṣe rí? torí pé láti gbàtà tí ń gbé ọ̀rọ̀ ìsọ àárí ìgbésẹ̀ kankan tí ọba ìlú Ṣakí tó gbé lórí ọ̀rọ̀ yìí, àárí ìgbésẹ̀ kankan tóun aṣíwájú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé a pè yín lórí ọ̀rọ̀ yìí. ẹ jáde sórí ọ̀rọ̀ yìí torí pé a ti ń pe ọ̀rọ̀ yìí lówè ó ti ní àrònú gbogbo nǹkan t'Al-Waraky ọlọ́pàá mẹ́ta tó ń ṣe yìí, gbogbo nǹkan t'Al-Waraky ọlọ́pàá mẹ́ta tó ń sọ yìí kò bójú ọ̀nà ẹ̀sìn mu, kò bá ti Ọlọ́run, kò bá ti ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yin aṣíwájú nínú ẹ̀sìn tí àwọn aṣíwájú nínú ẹ̀sìn nípìnlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá lè ṣe, ẹ̀yin bàbá wa Mudiru Mọ́ríkàsì Agége, bàbá wa Lábìbù Lágbàjì, àwọn Sọ̀láti, ẹ̀yin gbogbo wa àwọn ti Abẹ́òkúta mi báyìí ẹ ṣe pàdé lẹ́ẹ̀kan láti lè mú Al-Waraky ọlọ́pàá mẹ́ta lọ síbi tí wọ́n ti máa wò. kó má dàbí pé à ń sọ̀rọ̀ kò sí ẹ̀rí nínú ọ̀rọ̀ tá à ń sọ. ẹ wo fọ́nrán tí Al-Waraky tó fi sọ wípé òun ni fọ́nrán náà rèé. ọlọ́run ọba sọ pé àti palẹ̀ ayé rẹ́ ọwọ́ èmi Al-Waraky ọlọ́pàá mẹ́ta ló wà. pé nítorí èmi Al-Waraky ọlọ́pàá mẹ́ta tí ń bẹ láyé ni ò yẹ kó wọ́n palẹ̀ ayé rẹ́. torí pé mi Al-Waraky ọlọ́pàá mẹ́ta ìnípa rẹ̀ títí láéláyé. ọlọ́run ọba wọn sọ pé àti wá palẹ̀ ayé ọwọ́ èmi Al-Waraky lọ́wọ́ ọlọ́pàá mẹ́ta. ilé ayé òsì wá ní parẹ́, bẹ́ẹ̀ ni èmi Al-Waraky ò ní parẹ́ láyéláyé. ṣé ẹ ti rí fọ́nrán náà? ẹ bá a ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà mùsùlùmí. kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fún wa. kò ní jù báyìí lọ lórí ètò Òkodoro Yorùbá fún ti òní, Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ má bá a wò, ẹ má bá a subscribe, ẹ tàn notification button sílẹ̀, ẹ bá wa kọ́mẹ̀ntì, ẹ bá a share. ojú tẹ fún òwò ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa kò ní di. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo, ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.